gbogbo ẹ̀yin olólùfẹ́ ìtẹ̀lẹ̀ The Icon Ibrahim Yekini ẹ wá nǹkan fìdílé kẹ́ máa bá a ká lọ ẹ wá nǹkan fìdílé kẹ́ máa bá a ká lọ lónìí sinimá ètí àfihàn ó ní á pè àkọlé rẹ̀ ní OLE DIRAN apá kejì. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń wò wá lórílẹ̀‐èdè àgbáláyé. Ojú tó ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tó ń wò wá kò ní di láṣẹ Ọlọ́run ọba. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ilẹ̀ rí YouTube channel wa, fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ẹ má ṣe gbàgbé láti tẹ aago pupa ìgbẹ́rẹ̀ kó ba lè ta yín lólobó nígbà tí àwọn àjàǹbalẹ̀ sinimá olórin sinimá aládùn gbáǹkọ́ gbé sinimá èyí tí a máa gbé yẹ̀wò ìgbà tán bá ti jáde. Lónìí sinimá ètí afẹ́ sọ̀rọ̀ lé lórí ó ní àpèkálẹ̀ rẹ̀ ní OLE DIRAN apá kejì. Fáfàní gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wo sinimá ìtẹ̀sí tí ìwò ẹ lọ wò lórí ìtẹ̀lẹ̀ The Icon TV, ibẹ̀ ni wọ́n ti ń ṣó rẹ̀. Ẹ lọ síbẹ̀ kẹ́ lọ check kẹ́ lọ wò ó. Tó bá ti wò tán ẹ má gbàgbé láti padà wá sórí YouTube channel wa láti wá sọ ẹ̀hónú yín ohun tẹ́ lérò kó máa ṣẹlẹ̀ nínú apá kejì ti OLE DIRAN. Ǹjẹ́ ogun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àbí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀? Ẹ já kọ sórí comment section. Ẹ má ṣe gbàgbé láti like, share, comment sórí YouTube channel wa. Fáfàní gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wo apá kejì sinimá yìí, ẹ subscribe sórí YouTube channel wa ká bá lè sọ fún yín nígbà tí apá kejì rẹ̀ máa jáde. Ẹ tẹ subscribe button kó bá yẹn ta yín lólobó nígbà tí àwọn sinimá aládùn mìíràn bá jáde. A ò ní rí ìdí báyìí lọ sí dojọ́ mìíràn ọjọ́ rẹ̀. Ire lójú owó rí, ire lójú owó máa rí láṣẹ Èdùmàrè. Ó dàbọ̀ tó dìgbà mìíràn. Ire o.